ẹ̀yin lólùfẹ́ mi ọ̀rọ̀ Justice Mohbad ó mà ti wá ń gbọ̀nà ara mi yọ ó ti ń gbọ̀nà bòmí yọ ẹ̀yin lólùfẹ́ mi ẹ pé iṣẹ́ àwò ọ̀rọ̀ Justice Mohbad ó ti wá dé oríta kò yé mi mọ́ ó ti wá dé oríta kò yé mi mọ́ báyìí ọ̀rọ̀ Justice Mohbad kàkà kó sàn lára àyájẹ́ ó máa ń fi gbogbo ọmọ bí obìnrin máa ní ẹyẹ wa ń yí wọnú ẹyẹ ojoojúmọ́ mà ní oríṣiríṣi àṣírí kan tú oríṣiríṣi ọ̀rọ̀ kan jáde lórí ọ̀rọ̀ Justice Mohbad kò wá yé mi mọ́ o kò yé mi mọ́ o ẹ̀yin lólùfẹ́ mi ẹ tún wá gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ o ó ṣeé ṣe kí ẹ̀yin kan ti gbọ́ bí mo ṣe máa ń sọ lórí ètò yìí torí mo mọ̀ pé social media platform tó fẹ̀ ni platform tó gùn ni ó ṣeé ṣe kẹ́yìn kan ti gbọ́ but fún àǹfààní àwọn tí wọn ò tí ì gbọ́ ohun mo ṣe wò wípé mo gbọ́dọ̀ mú wá sí orí ètò àti pé gẹ́gẹ́ bí mo ṣe promise ẹ̀yin lólùfẹ́ mi pé gbogbo nǹkan tó bá ti ń lọ lórí ọ̀rọ̀ Justice Mohbad lórí nǹkan tí n bá rí i pé ó lè ṣe gbogbo ẹ̀yin lólùfẹ́ mi ní àǹfààní mi ò ní hesitate láti mú wá sí etí ìgbọ́ yín ọ̀rọ̀ Kàrímọ́ tún ni o ọ̀rọ̀ Kàrímọ́ ni o ẹ̀yin lólùfẹ́ mi tí n bá sọ á tún yà yín lẹ́nu tí n bá sọ á tún yà yín lẹ́nu ẹ̀yin tẹ́ ẹ sọ wípé ọ̀rọ̀ ìyá Mohbad nìkan la máa ń sọ ọ̀rọ̀ bàbá Mohbad ọ̀rọ̀ Wùmí nìkan la máa ń sọ yes tí bàbá Mohbad náà la tún mú wáyé o tí bàbá Mohbad òun la tún mú wáyé o yes Kàrímọ́ ló jáde mo kọ́kọ́ ti gbọ́ níbì kan Kàrímọ́ ní ṣé bàbá Mohbad lè búra sí pé òun kò bá ọmọ ẹ̀ ní àjọṣepọ̀ ẹ̀yin náà ṣe ẹ ṣe bẹ́ẹ̀ ṣe yẹn lèmi náà kọ́kọ́ ṣe nígbà tí mo kọ́kọ́ gbọ́ tí Kàrímọ́ sọ wípé ṣé bàbá Mohbad lè debunk ẹ̀ ṣó lè jáde síta ṣó lè wá defend ara ẹ̀ pé òun ò bá ọmọ ẹ̀ lájọṣepọ̀ gbogbo àti mọ ọmọ ẹ̀ tó ń tán tí à ń tọ́ka sí yẹn o àkọ́bí ẹ̀ Blessing ẹ̀gbọ́n Mohbad Kàrímọ́ ní ṣé bàbá Mohbad lè jáde kó wá debunk ẹ̀ pé òun ò bá ní àjọṣepọ̀ wàláhì bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn bẹ́ẹ̀ ṣe ń sọ pé ìsọkúsọ lélẹ́yìí bẹ́ẹ̀ lèmi náà ṣe kọ́kọ́ sọ ẹ dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ tèmi ò bá rí àrídájú ẹ̀ èmi ò kí ń gbọ́ sórí platform àmú ní láéláé ọ̀rọ̀ yóò gẹ́gẹ́ bẹ́ẹ̀ àmú ní kò gẹ́gẹ́ bẹ́ẹ̀ láéláé mo á bẹ̀rẹ̀ investigation mi mo á ní òkè tí ẹ jẹ́ kí n lọ sórí péjì ẹ̀ kí n lọ fi ti ara mi gbọ́ ń bẹ̀ tó báyìí pé lóòótọ́ ló sọ lóòótọ́ àti lódodo ẹ̀yin lólùfẹ́ mi mo bá lórí péjì ẹ̀ bẹ́ẹ̀ o ọ̀rọ̀ kan ló mú ọ̀rọ̀ yẹn jáde lẹ́nu ẹ̀ gbogbo yẹ bọ́ọ̀sì ọ̀rọ̀ yẹn nìyẹn ó ní kí bàbá Mohbad wá jáde tó bá lè dínà yẹn pé òun ò bá Blessing ọmọ ẹ̀ lájọṣepọ̀ mo ní ó tún confirm ẹ̀ bí báyìí ẹ̀yin lólùfẹ́ mi ọ̀rọ̀ Kàrímọ́ wá yé mi mọ́ o Justice for Mohbad la sọ pé à ń wá nǹkan tó gbẹ̀mí Mohbad la sọ pé à ń wá Kàrímọ́ nǹkan tó gbẹ̀mí Mohbad là ń expect pé ó máa sọ jáde fún wa ta ló ní pápá lolo tí Wùmí gbé dání ta ló ní adẹ́rùpọ̀kọ̀ tí Wùmí gbé dání òun la tún sọ pé ká rí àṣírí Kàrímọ́ èyí tó tún sọ yìí kò wá fẹ́ bí kankan yé èmi mọ́ Ọlọ́run ẹ lólùfẹ́ mi ẹ má gbàgbé pé the same Kàrímọ́ yìí ó bá Wùmí jà tó jẹ́ àbúrò ẹ̀ the same Kàrímọ́ yìí ó bá ìyá ẹ̀jà tó jẹ́ màmá tó bí nínú the same Kàrímọ́ yìí ó bá ìyá Mohbad jà the same Kàrímọ́ yìí ó bá Ìyábọ̀ Òjó jà now the same Kàrímọ́ yìí náà ló tún wá tún sọ wípé bàbá Mohbad ó tún bá ọmọ ẹ̀ ní àjọṣepọ̀ ẹ má lè gbàgbé pé nígbà kan sẹ́yìn the same Kàrímọ́ yìí náà òun ló kọ́kọ́ dá confusion lẹ̀ láàrin Wùmí àti òun àti bàbá Mohbad tó yẹ pé Ọlọ́run ni ò ní kán sọ̀kù pa bàbá Mohbad ńgbà yẹn kò sí nǹkan tí ò sọ against bàbá Mohbad tó ń gbà yẹn ìgbà tó yá ó wá bẹ̀bẹ̀ ó ní kán foríjì òun
torí pé òun ò rí nǹkan kan dáadáa kíní kò clear sóhun kíní kò ṣe kíní kan sóhun ni ó bẹ̀bẹ̀ ńgbà yẹn a rò pé ìyẹn ti lọ ẹ wo gbogbo oríṣiríṣi àṣírí tí Karimo ń tú kódà the same Karimo yìí náà òun ló jẹ́ ká mọ̀ wípé bàbá Wùnmí àti ìyá Wùnmí ẹ̀gbọ́n àtàbúrò ni wọ́n kó tó fúnra wọn lóyún ẹ dúró náà orí platform wo ni Wùnmí wà báyìí náà orí level wo ni Wùnmí wà báyìí náà ṣé orí justice for Mohbad náà ni ó sì wà ní àbóhùn náà ti join ní àwọn anti-justice torí ọ̀rọ̀ Karimo yìí ò kò yé mi mọ́ Ọlọ́run tí bá sọ pé ó tún yé mi irọ́ ni mo pa kí la bá bọ̀ kí la bá lọ kí la bá bọ̀ agbanilétí ojúgun roni kí ló ṣẹlẹ̀ sí tó tún fi wá kan pé bàbá Mohbad ó bọ́mọ ẹ̀ ní àjọṣepọ̀ ẹ lólùfẹ́ mi ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín torí tọlọ́run mo fẹ́ kí fídíò yìí kó kan Karimo lára ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe sí Ẹlẹ́ẹ̀lẹ́ Global TV lórí YouTube gbogbo ẹ̀yin tẹ́ subscribe in fact mi ò mọ bí mo ṣe lè dúpẹ́ lọ́wọ́ yín tó mo gbà ládùúrà fún yín pé bí ọdún yìí ṣe ń lọ sí òpin ní agbára Èdùmàrè tọmọtọmọ tayátayá tọkọtọkọ tẹbítẹbí taratara ẹ ò ní bọ́dún lọ lágbára Èdùmàrè àwa la máa rí òpin ọdún yìí ò ní rí òpin wa lágbára Èdùmàrè nínú àwọn tó kì máa bá ọdún yìí lọ ní agbára Èdùmàrè gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ń wò mí yìí tẹ́ ń wò mí lórí ìkànnì yìí ẹ ò ní bọ́dún lọ lágbára Èdùmàrè ẹ bá mi subscribe ẹ̀yin tẹ́ ẹ̀ tí subscribe ẹ̀yin ni mò ń bá wí o ẹ̀yin tẹ́ ń wò mí yìí tẹ́ ẹ̀ tí subscribe kí lẹ̀ ń dúró ṣe kò kí ń jáwó wọn kì ń jáwó wọn kì ń jáwó gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ tí subscribe lágbára Èdùmàrè gbogbo wa lágbára Èdùmàrè a ò ní bọ́dún lọ a ò ní bọ́dún lọ tọmọtọmọ tayátayá tọkọtọkọ a ò ní bọ́dún lọ lágbára Èdùmàrè àwa la máa ṣe ọdún yìí ọdún kan ló máa ṣe wá lágbára Èdùmàrè kò wá sówó lápò tá a máa fi ṣe ọdún yìí náà kò ní jẹ́ tẹnì kọ̀ọ̀kan wá lágbára Èdùmàrè ibikíbi tówó náà ti máa wá ẹ ò ní mọ̀ àpò yín á kún fowó ni tẹ́ ẹ máa fi ṣe ọdún lágbára Èdùmàrè ẹ bá mi share fídíò yìí kẹ́ni bá mi subscribe sí Ẹlẹ́ẹ̀lẹ́ Global TV mo fẹ́ kí fídíò yìí kó kan Karimo lára Karimo jọ justice for Mohbad òun là ń wá ẹ mọ̀ pé mi ò kì í máa ń sọ̀rọ̀ púpọ̀ sàn láàárín ajé ni mú ní pẹ́kọ̀rọ̀ Karimo ni mò ń direct ọ̀rọ̀ yìí sí jù ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ jọ̀ọ́ tẹ́ bá mọ̀ Karimo ẹ bá mi send fídíò yìí sí Karimo justice for Mohbad òun la expect àṣírí nǹkan tó gbẹ̀mí Mohbad òun la expect pé bóyá o fẹ́ fún wa àṣírí CCTV tó tún gbé dání nígbà yẹn òun la rò pé bóyá o fẹ́ dig o fẹ́ fún wa kó wá máa fi ẹ̀tẹ̀ sílẹ̀ kó máa palàpalàpà yìí èmi ò rí sí Karimo o àbí ṣé kò ṣe pé bí wọ́n tún ti bribe wọn náà torí lójú ti tèmi ń tó jọ lójú tèmi báyìí nísìnyí pé ẹ̀tẹ̀ ló fi sílẹ̀ nísìnyí tó ń palàpalàpà Karimo justice for Mohbad tó gbé dání nǹkan táwa expect lẹ́nu ẹ̀ òun ni wípé kò jẹ́ ká rí ibi tí ọ̀rọ̀ yìí ti jáde kò jẹ́ ká rí ibi tọ́rọ̀ yìí ti wọ́ wá kò jẹ́ ká mọ àwọn tó wà nídìí àwọn tó gbẹ̀mí Mohbad to God who made me last thing tó kù tí mo expect látẹnu ẹ nìyẹn torí o ti tú a lot of àṣírí nǹkan tó dẹ̀ kù kó sọ sí Karimo òun ni kó sọ àwọn tó wà nídìí ọ̀rọ̀ yìí ta ló gbẹ̀mí Mohbad that is it bàbá Mohbad bá ọmọ ẹ̀sùn yìí sìn ìyẹn kọ́ la tó expect lẹ́nu ẹ Karimo kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ ẹ lólùfẹ́ mi abẹ́yìn náà tún rí ṣé rí pé ọ̀rọ̀ Karimo yìí kò àfẹ́ yé mi mọ́ o ṣé kò ṣe pé omi ti fẹ́ tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu báyìí torí bí mo ṣe ń wo ọ̀rọ̀ yìí ó dàbẹ̀ ni pé omi ti fẹ́ tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu but èmi ò ní stop láti máa díje ọ̀rọ̀ yìí nǹkan tó bá fa ọ̀rọ̀ yìí tó mú ìdí ọ̀rọ̀ yìí jáde mo máa mú ìdí ọ̀rọ̀ yìí jáde ẹ̀yin lólùfẹ́ mi ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí kó kan Karimo lára justice for Mohbad òun la fẹ́ àṣírí àwọn tó gbẹ̀mí Mohbad òun là ń dúró dè kò ń ṣe bàbá Mohbad bá ọmọ ẹ̀kan sùn ẹni ló fẹ́ mi ẹ ṣé gan ẹ bá mi share fídíò yìí kẹ́ni bá mi subscribe sí Ẹlẹ́ẹ̀lẹ́ Global TV mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe mo dúpẹ́ lọ́wọ́ yín gan gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe náà ẹ lọ subscribe ẹ jọ̀ọ́ tí n bá tún gbọ́ àṣírí mi màá tún wá mú fún yín Ẹlẹ́ẹ̀lẹ́ Global TV ire o.